lórí ó ti di àmúlùmọ́lá tẹ́ bá fẹ́ ká lo ìgbésí ayé àlàáfíà ẹ má pè ní ẹ̀sìn kan ẹ má pè ní ẹ̀yà kan ẹ má pè ní ìran kan ló gbé ọ̀rọ̀ tí Sultan Sokoto sọ láìpẹ́ nípàdé àwọn lọ́balọ́ba ó ṣe pàtàkì gan wọ́n ní ẹni wọ́n bá ṣe bàjẹ́ tẹ́ ẹ bá mú ẹ dárúkọ rẹ̀ pẹ̀lú pé oníbàjẹ́ ẹ má lè mọ ìran ẹ má lè mẹ́sìn Quran chapter 5 verse 33 and 34 go and read níbi tọ́lọ́run fi jìyà wọn sí nìyẹn àwọn tí ó jẹ́ ló sinmi àwọn adàlúrú ẹmú ọgbó ń bẹ ní kò láàánú adúpẹ́ fún Ọlọ́run adúpẹ́ ní ẹ̀kan sí apárí ọpá pẹ̀lú gbólóhùn alhamdulillahi rabbil alamin fún àǹfààní tọ́lọ́run tó fún wa lẹ́ni tó tó ṣẹ́wà kù sórí ilẹ̀ ayé pẹ̀lú àlàáfíà ara táà tó yẹ táàgbò táà ń jẹ́ mùsùlùmí ìrọ̀ Ọlọ́run ètò sí fún àmàlóore àti àwọn oore míì náà táà lè kà tán tó ṣe fún àdúgbò tí láà lè ka oore rẹ̀ tán àwa ń fi àsìkò ìdúpẹ́ gbogbo oore tó ṣe fún wa èyí tó hàn ní oore àdúpẹ́ rẹ̀ ìtọ́pamẹ́ nínú oore àdúpẹ́ rẹ̀ ìdá àti ẹ̀mà pé oore ní ó yẹ apó oore ní àdúpẹ́ ìdá àti ẹ̀mà pé oore ní tó pé oore náà sí ní àdúpẹ́ rẹ̀ mọ́sàlá ìgbà ọpẹ́ wa wá sí àlékún oore wa gẹ́gẹ́ bí àdẹ́rin pé la in shakartum la azidannakum wa la in kafartum adhabun lashadid pé tí a bá mú oore tó sí fún àwọn sàlékún oore wa táà bá mú oore ó fi àjẹ́wọ́ tún gbóore náà ìrọlọ́m a fi ẹ̀mí ìmóore afihàn asọ́ síta a sì ń gbìyànjú láti fi ẹkara wa náà móore táà sì ń jẹ́jẹ́ pé a ò ní sin ẹlòmí lẹ́yìn ẹ̀ a ní gbáralé ẹlòmí lẹ́yìn Ọlọ́run a ní wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ ẹnìkan kó ló lè sí fún àbẹ̀rẹ̀ Ọlọ́run ọkàn lè lo ẹ̀dá àwọn ẹ̀dá rẹ̀ láti ràn wá lọ́lé lórí mọ́ fún rẹ̀ Ọlọ́run bá ẹyọkan ní nínú ìjẹ́ Ọlọ́run bá rẹ̀ ẹyọkan nínú kásì ẹ̀ ẹyọkan nínú àwọn òròyìn ẹ̀ ẹyọkan nínú àwọn orúkọ ẹ̀ kò sí aláfijọ gbogbo ẹ̀dá rẹ̀ kò sí aláfiwó sí Ọlọ́run gẹ́bẹ̀ òsòrò ẹ̀ pé laysa kamithlihi shay'un nǹkan kan ọjọ́ ìrọ̀ Ọlọ́run bẹ́ẹ̀ láfínilẹ̀ àròyìn rẹ̀ gẹ́bẹ̀ òsòrò ìrìn ara rẹ̀ àròyìn rẹ̀ gẹ́bẹ̀ àníbìsì ròyìn rẹ̀ fún wa láìsí àfikún láìsí àyọkó láìsí àfiwé láìsí àfijọ láìsí wá ẹlẹgbẹ́ gẹ́gẹ́ bó sì ròyìn ara ẹ̀ náà láròyìn ara ẹ̀ a sì gbà ẹgbọ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ àtìbánibìsì ròyìn ẹ̀ àtọwà ń jẹ́rìí pé ànábì Muhammad sallallahu alaihi wasallam abduka ẹrú ẹni wa rasuluka òjíṣẹ́ rẹ̀ ni wa habibuka ọ̀rẹ́ ayò ẹni wa safiyuka ẹni ọmọ tónítóní sí rẹ̀ Ọlọ́run bá ní wa aminuka la wahyika bẹ́ẹ̀ náà ló sì fọkànbalẹ̀ sí lóríṣẹ́ tó gbé fún pé kò ní jàmbá sẹ́nà wa ma yantiqu an hawa in huwa illa wahyuha yá náàbì kìí fi ìfẹ́ nú ara ẹ̀ sọ̀rọ̀ gbóhun tó wá ti sọ náà wáyé ni ànábì ò nífẹ̀ẹ́ nú kan tí fi sọ̀rọ̀ gbogbo ìgbésẹ̀ ayé ànábì wáyé ni àgbàbẹ́ ànábì yìí khairu man amana bik tí wọ́n bá ní kéèyàn gbà ẹ gbọ́ kò sẹ́ni tó lóore tó ní gbígbà rẹ̀ Ọlọ́run bá gbọ́ wa khairu man salla wa zakka ká kírun ká yọ sàká ká sọ fọ̀ mẹ́ẹ̀mí ẹni kò sẹ́ni tó dàbẹ́ wa sọ́ọ̀mà wa hajja wa itamara láàwẹ̀ kò sí gbà ìgbà ẹ̀bí ẹ̀ ní ká sí ájì ká sí umura kò sẹ́ni tó lóore tó ló fi ní ká fi ẹ̀sìn wa kọ́sí rẹ̀ wa khairu man abadaka haqqal ibada òun ló sì lóore jù inú ẹ tó sìn ẹni pàpà sísìn
wa khairu man jahada fi sabilika haqqal jihad kásapá sójú ọ̀nà rẹ̀ ó náà ni olùsápájù bá ní kẹ́ bá ní gẹ̀ àwọn ànábì Ọlọ́run tí wọ́n síwájú rẹ̀ bá ní kẹ́ wọn bá ní gẹ̀ wọn àwọn ará ilé ànábì bá ní kẹ́ wọn bá ní gẹ̀ wọn àwọn sàhábì ànábì bá ní kẹ́ wọn bá ní gẹ̀ wọn àwọn tí wọ́n tẹ̀lé ànábì bó ṣe tọ́ bó ṣe yẹ bá ní kẹ́ wọn bá ní gẹ̀ wọn títí tí ó fi dojú ẹ̀san àwa ń bẹ àwa náà lè ní táàmbẹ́ mọ́sálásí wa ibú dámọ̀sí wà lórí ayé níbi tí ilẹ̀ máa dé tilẹ̀ ń súdé tóòrùn yọ́dé tóòrùn wọ́dé bá ní kẹ́ wọn bá ní gẹ̀ wọn àwọn ọ̀rọ̀mọdọ́mọ náà bá ní kẹ́ wọn bá ní gẹ̀ wọn èyẹ̀rù sí Ọlọ́run ó dọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan ẹjá páyọ Ọlọ́run kí a túbá ẹ̀ṣẹ̀ wa èyí tó hàn nú ẹ̀ṣẹ̀ jẹ́ àtúbà rẹ̀ tó pamọ́ ẹ̀ṣẹ̀ jẹ́ àtúbà rẹ̀ èyí tó kéré nú ẹ̀ṣẹ̀ jẹ́ àtúbà rẹ̀ tó pamọ́ ẹ̀ṣẹ̀ jẹ́ àtúbà rẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ tọ́lọ́run lè gbà túbá gbogbo ya ayyuhal ladhina amanu tubu ila Allahi tawbatan nasuha ó lẹ́yìn tẹ́ ẹgbẹ́ náà bá gbẹ́ ìtọ́lọ́sọ́dọ̀ Ọlọ́run tó bá pátápátá kí ẹ má padà sí di ẹ̀ṣẹ̀ náà mọ́ ẹ páyọ Ọlọ́run ẹ máa ṣe Ọlọ́run ẹ máa ṣe ẹ máa débẹ̀ Ọlọ́run kẹ́ jìnà sí ọ̀dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀rì ní ìtẹ̀síwájú lórí agbọ́nrin tàà tí bára wá sọ̀rọ̀ láti tó ti lé ní oṣù kan sẹ́yìn lórí mímbàrí o náà ní ọ̀rọ̀ pàtàkì ọ̀rọ̀ ńlá ní Yorùbá ní tí náà bá tán ní aṣọ ẹ̀jẹ̀ kìí tán lè kánná ní gbogbo àtúbáyé pé nǹkankan bá ń bẹ tó ń jẹ́ ohun ṣòro tọ́mọ̀ ní à ń bá yínú àwùjọ táà bá tí ìrí ọ̀nà àbáyọ sí àgbọ̀dákẹ́ Yorùbá ní ìsọ alátẹnumọ́ kìí jóná alámọ̀rí wa nílùú wa yìí kí bá ṣe ń sọ fún wa ó ń panilẹ́rù ó ń paniláyà kò sí ọdá gbọ́ròyìn dáà ní gbọ́ròyìn ìbànújẹ́ dáà ní gbọ́ ìròyìn tí ó múdùnú wá àwọn kan wọ́n gbé wọn lọ àwọn kan wọ́n pa wọ́n bẹ́ẹ̀ lọ yawmi yẹn fi kulli yawmi lójoojúmọ́ bẹ́ẹ̀ kó sì tẹ́lẹ̀ inú àwọn abúrútọ́ jálùwá ni torí ẹ̀lá fi wá ṣe pé ní àsìkò yìí ibi tí a wà náà ni al-azamatul amuniyya min manzur islami àwọn ìdàrúdàpọ̀ kò sáàbò tí ń bẹnu gbèsè ayé wa ẹ̀rì security crisis wàhálà kò sáàbò min manzur islami káwò ní ojú ẹ̀sìn Islam ká fi àwòrán ẹ̀sìn wò mọ̀lì mákàrájà kí lọ̀nà àbáyọ torí pé likulli da'in shifa aw dawa ẹ̀sìn àwa mùsùlùmí ó fi dáwà lójú gbangba pé kò sí àìsàn tí ò lóògùn gbogbo àìsàn ló lóògùn Ọlọ́run bá sọ àìsàn kankanlẹ̀ sílẹ̀ ayé kọmọ lóògùn alimahu man alimahu jahilahu man jahilahu awálẹ̀ rẹ̀ tí ó mọ̀ ààrẹ tí ó mọ̀ àìmọ̀ ò túnmọ̀ tí pé kò lóògùn ariwo tán kan pa pé kò lè sáàbù mọ́ dáma báyìí lọ́nà lára kìí sọ̀rọ̀ mùsùlùmí kìí jákàmùná musulman gbìyànjú ní Ọlọ́run fi dáhùn sí lójú ní Al-Qur'an Karim nígbàtí ń sọ nípa qanunu taghyir the law of changes ó nìkan ṣe yípadà Ọlọ́run ní alladhina jahadu fina lanahdiyannahum subulana wa inna Allaha lama'al muhsinin Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá gbìyànjú sójú ọ̀nà àwọ Ọlọ́run
tó sapá á fi ọ̀nà wa mọ́ alladhina jahadu fina la budda min al-mujahada ọ̀ràn yẹn ni ká sapá inú sapá náà ń pè ní al-akhadhu bil asbab àwọn ohun okùnfà tó báyẹ kámúdání inna Allaha la yughayyiru ma bi qawmin hatta yughayyiru ma bi anfusihim ọlọ́run ní yíyàwó yẹn ká padà ibi jẹ́ bá ń bá yí àjẹ́bá tó yí padà nínú ẹ̀mí wọn la budda min at-taghyir ọ̀ràn yẹn ní yí padà ó sì pàtàkì torí díẹ̀ láfí wá ń sọ fún wa ọ̀rọ̀ ààbò kìí ṣe tuntun inú gbèsè ayé àwa mùsùlùmí àwọn fún ìsáájú wọ́n ti rí oríṣiríṣi ìrírí ayé orí wàhálà tẹ́lẹ̀ bí pé àwa tá bá ka Al-Qur'ani Karim inú Suratu Nur tá bá lọ wo àyà 55 sí 57 nígbàtí Ọlọ́run bá àlékẹ́ ọlá fẹ́ sọ àyà ìkalẹ̀ fún àdásàsára ó nìdí nígbà tó nípa àwọn mùsùlùmí délù Madina tí àwọn kèfèrí ó fi wọ́n lọ́rùn lẹ̀ bọ́ọ̀bọ́ pa bọ́ọ̀bọ́ bùlẹ́sẹ̀ tó pé wọ́n lè sùn kí wọ́n pìrọ̀rọ̀ wọ́n lè sùn kí wọ́n gbogbo ọkàn sùn lẹ́gbẹ̀ẹ́ ọ̀tọ̀ wọn nǹkan lọ́sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ òsì wọn nǹkan lọ́sẹ̀ láwọn sàábé àwọn kan bá lọ bá ànábì ìrí òjíṣẹ́ Ọlọ́run sẹ́rù sẹ̀mí hílàhílò tá máa ṣe lọ rèé tí ó ní sí ọ̀kan bá lẹ́ngbà kan tá máa sùn pẹ̀lú nǹkan ọlọ́sẹ̀ tá lè sùn àsùnpúyè fọjá Jibril alayhi salatu wassalam Jibril bá dé bí qawli subhanahu wa ta'ala pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tó sọ báyìí Ọlọ́run ní wa'adallahu alladhina amanu minkum Ọlọ́run ó ṣe ládéhùn fún àti agbọ́lọ́bà gbọ́ nínú yín wa amilu salihat tí ń ṣe rẹ̀ la yastakhlifannahum fil ardi Ọlọ́ni á padà fi wọ́n sí lórí ilẹ̀ ayé áfíànsì àrúlé lórí ilẹ̀ kama istakhlafa alladhina min qablihim kẹba àti fàájá síwájú wọn sí àrúlé orí ilẹ̀ tàgbéjọba orí ilẹ̀ fún wọn walam yakunanna lahum dinahum alladhi irtada lahum ọlọ́lẹ́rí ẹ̀sìn wọn táa yọ́nú sí àpàdà fẹ́sẹ̀ sí láàrin ilẹ̀ gbẹ̀yìn tí Islam wala badilannahum min ba'di khawfihim amna bidandon Ọlọ́ni wala badilannahum min ba'di khawfihim amna àpàdà pààrọ̀ ìbẹ̀rù káyà òkè tí ń bẹ láàrin wọn àpàdà sọ di ìrọ̀rùn ayọ̀páyà á mú ìrọ̀rùn wá á máa bù wá kò ní sí ìlàhìlúmà ya'budunani wọ́n máa sinmi Ọlọ́run la yushrikuna bi shay'an wọ́n ní múrùkọ́ kàpẹ̀ bí Ọlọ́run wa man kafara ba'da dhalika ẹ má sí kìfì lẹ́yìn ilé fa ulaika humul fasiqun Ọlọ́run náà tá ń sọ yìí àwọn náà ní kòkí òbìlẹ̀ jẹ́ ẹ̀rì ẹwú àdé wọn lọ wala yubadilannahum min ba'di khawfihim amna ìtàn lọ́nà Ọlọ́run ní aláyọ̀ ìbẹ̀rù ayọ̀ ilá ìlógónú gbèsè ayé wọn á pààrọ̀ ẹ̀ pẹ̀lú rọrùn pẹ̀lú fọkànbalẹ̀ àdéhùn Ọlọ́run bá ní
àwọn nǹkan táà fi ń fẹsẹ̀ ọ̀rọ̀ rinlẹ̀ Ọlọ́run kó sínú ọ̀rọ̀ yìí láàmù tawkid nùnù tawkid mushaddada abẹ́ Ọlọ́run ọba tó ṣe àdéhùn fún àwọn mùsùlùmí ṣáájú tó sì gbé àdéhùn náà fún wọn. Àdéhùn yìí àwọn náà ń gbìyànjú láti gbọ́ Ọlọ́run bá gbọ́. Báwọn ẹni ìsáwọ́ ti gbọ́ Ọlọ́run bá gbọ́, a ń gbìyànjú láti sin Ọlọ́run. Báwọn ẹni ìsáájú ti sí ìrẹ́ Ọlọ́run tó wá mú ààbò wá báwọn ẹni ìsáájú tí wọ́n wá tí rọrùn bá ń gbèsè ayé wọn, tí wọ́n ń sùn àsùnpìyè, tí wọ́n ń lọ, tí wọ́n ń bọ̀. Allahu Akbar. Fọ̀kọ̀wádìí náà pọ̀ níjọ́ kan. Àwọn ará Persia tí ó ń gbòrò Islam lókèèrè tó ẹgbẹ́ tí a bá kó àwọn mùsùlùmí lójú ogun kò bí wọ́n sì lè pọ̀ tó kí a lọ́pọ̀ mùsùlùmí nílọ ọgọ́rùn-ún a mùsùlùmí ọ̀fẹ́ yẹ wọn balẹ̀. Ọ̀kan náà àwọn olórí wọn ó ní ẹ wá lọ sí olúùlú wọn, olúùlú àwọn mùsùlùmí, kí ní bẹ lára wọn? Àkọ́kọ́, ta ló lórí wọn? Ta ló lórí wọn? Ẹ lọ mọ olórí ẹ lùgbésẹ́ ìwò ló ń lò. Fàjáhù ila Madinati Munawwara, nígbà dé wọ́n bá wá Madina. Allahu Akbar. Ìgbàdé Madina, fasadu nasa, sàálù ahla Madina, wọ́n béèrè lọ́wọ́ àwọn ará Madina, ayna qasru malikikum, níbo ni ààfin ọba yín wà? Tí wọ́n bá tí ń láàfin, wọ́n ni la malika lana wala qasr, àwọn ò ní ọba ò débi pé a ní ààfin. Àwọn ò ní ọba débi pé a láàfin. Wa man yaqudukum, tàlọ́wà ń darí yín? Wọ́n ni ismuhu amirul mu'minin, aláṣẹ àwọn mùmìnì. Àtàmì gbọ́nà la máa ń pè amirul mu'minin. Wa ismuhu Umar bin Khattab, orúkọ rẹ̀ Umar bin Khattab. Ayna huwa? Ayna huwa ngọ́wà? Wọ́n ni huwa hunaka tata shajara na'im, olóṣùn sábẹ́ igi lọ́ọ̀kan ẹ. Nígbà dé abẹ́ igi, Umaru sùn lọ́wọ́ ni gbìrìgbìrì jẹ́ta ń sọ lọ́bá tají. Wọ́n lè mà, wọ́n náà lè má sùn oòrùn tó sùn yìí. Wọ́n bí àwọn olórí àwọn dá kí wọ́n sùn bó ṣe sùn, kò sí security, kò síká. Wọ́n tó rí pé ó ṣe déédé, ọba láàrúlò dáadáa ló sílé sùn. Wọ́n àbí ẹnìkan dá tó já lábòsí olórí tí ó rìn tí ó yẹ láàrin aráàlú. Kò sí ẹni tọ́ tẹ́bàtí tí olórí kan bá rìn láàrin aráàlú, no security, no guard, adalatuhu, adiluhu, dédé rẹ̀ ni. Gbogbo ọjọ́ ń sọ lé fún wa, ọbẹ̀ lórí sẹ́mà local government tí dédé ó dé, wọ́n lè nìkan yẹ láàrin ìlú. Kúrò àmì ìbẹ̀ tí a bá ń lọ bìkan lè mọ́nú ọkọ̀ tí a wà. Nínú ọkọ̀ tí a wà yìí, wọ́n dọ̀bálẹ̀ ni, wọ́n lóso ni, wọ́n jókòó ní ẹlẹ́mà. Lọ́tún security, lósì security, níwájú security, lẹ́yìn ẹjọ́ wọn ṣe dáadáa. Agbùn wọn lè rí láàrin ìlú ní dámàrù wọ́n báyìí. Chairman wá dé, láti máa gbé gẹnu, gómìnà wá dé, president wá dé, ọ̀nà àmà tí wọ́n ṣe. Wọ́n péjọba táwọn ń ṣe àwọn ní aráàlú lára ni.
wọ́n lè rìn kan yán tí wọ́n bá lọ àdúgbò kan wákàtí kan náà tí ránṣẹ́ sọ́nbòdò orí sọ́nà dáàbọ̀ náà dáa ẹ̀rẹ̀ bọ́n sí sí wá jẹ̀gbádùn ààbònú tí olórí ó sùn àsùnpìyè aráàlú á sùn àsùnpìyè torí pé wọ́n sì ń dọ́ ikú wọ́n ṣe àwọn sọmọ ipé inú nǹkan jẹ́ èdè kó sáàbò pé ẹ̀ẹ̀kẹ́lẹ́ máa sọ̀rọ̀ ààbò ẹwàdìí kí ló fà tí òjò sáàbò àkọ́kọ́ nù àìsàn ká bá ń ṣe èèyàn ẹ̀lẹ́ dọ́kítọ̀ gidi tẹ́ gbé àìsàn dọ́dọ̀ ẹ̀ tó sì máa tírìtì ẹ̀ akọ dagona àìsàn náà kí ló ń ṣe kí ló ń kọ́ sí tó ṣe wọ́n ní ma'rifatu sabab al-marad nisb al-ilaj wọ́n ní kéèyàn ma kí ló cause àìsàn ìdajì inú ìwòsàn ni tàbí pé ẹ̀sàn tí sàrágbájá ń tọ́ fàárì ìlàjì inú ìwòsàn nítorí káwọn apply treatment sábẹ́rẹ́ ní ọgbà ni túnmìlá fàsílára ni SARS operation fún ni sí tablet lásán tó nígbà bá ma àìsàn ni lẹ́ni a ń pariwo kò sáàbò kí ló bí kò sáàbò ṣe bó sọ ní tẹ́lẹ̀ rí agẹrẹ yìí tẹ́ dàgbà díẹ̀ gbogbo ẹ̀tẹ́ tó bí ọmọ 50 ọdún sókè ẹmọ bí ìlú wá sí rí nínú ìlú tó láàbò láyé Nàìjíríà jẹ́ kan nígbà gbogbo aláìbẹ̀rẹ̀ náà tí wá ń lé sí lójoojúmọ́ tí lé sí lọ́dọọdún gbogbo àmọ́ wọn sọ fún yín ọ̀rọ̀ Boko Haram bandit táa bá yìí sí láyé Yar'Adua lọ́bẹ̀rẹ̀ àmọ́rí tẹ́lẹ̀ lẹ́yìn ẹ̀sìpẹ́ta ti ní metasin Kánò akẹta ń pè metasin tọ́lọ́ sí bá ní fi ipá àjọba káwọn ó kúrò mú sẹ̀sẹ̀ dé ní lọ́wọ́ ń wẹ̀wò oríṣìíríṣìí lọ́wọ́ lókò oríṣìíríṣìí ẹ̀wà tí ẹ má ẹ̀ka rẹ̀ má akàn rí sẹ́wọ̀n wọ́n jẹ́ ń ṣe ní àmọ́ iye àwọn tí a ń dà lúrú in tí yọba bá kàn lẹ́mọ́ tàbí rò ní bá lẹ́mọ́ náà ni ẹ̀rẹ̀ tàbá mí jẹ́ bá kílẹ̀m bá wà láwá ń bí yẹ́ o ẹ̀rẹ̀ lọ́dọ̀ wa mùsùlùmí afẹ́lẹ̀ fún ẹgbẹ́ àkọ́kọ́ tó bí àìsáàbò o náà ni kẹfìrádù dhunub wal-atham wal-ma'asi ipò ẹ̀ṣẹ̀ tó ń bá mutí wọ́n náà dá sí kọsáàbò tó bá ń ṣe sìná wọ́n dá kọsáàbò tó ń bá ń jalè tó ń kó jẹ wọ́n náà dá ti kọ́ máa sáàbò ọ ń parọ́ wọ́n náà dá ti kọ́ máa sáàbò gbogbo tí bá jẹ́ṣẹ̀ bí kàrípá wá ti wá dá sí tó ní kó tó wá di bíbẹ́ àwọn tó pé wọ́n èsè èèyàn akànrí ojú rápá wọn láàrin ìlú ni ẹn tó kàdìkàdì gbé ma sọ́mọ ní ẹgbẹ́ ẹn tó kàdìkàdì yọ àdá yọ ọ̀bẹ tó fi dú ọmọ nìyàn kéṣẹ́ èèyàn máa ẹkàn rójú ẹrápá ẹrẹ́sẹ̀ ni ó ti kó léèyàn ìkàmí ni ọkàn gbé àwọ̀ èèyàn sára ni ṣètọ́nù khalis ìsùpọ̀nbélé tó wọ àwòrán èèyàn ẹlẹ́ẹ̀kejì gẹ́bà ẹ̀sẹ̀ sọ fún wa orí ẹlẹ́ẹ̀kejì láwà wọ́n pè ní al-irad an manhajillahi al-qawim ìkọ̀yìn sí ìlànà Ọlọ́run tó gbé kalẹ̀ fún wa tọ́tọ́ akọ̀yìn sí wa ta'til shari'atihi al-garraha òfin Ọlọ́run ṣẹ̀ríà Ọlọ́run
tó jẹ́ ṣẹ̀ríà mímọ́ tó lè yanjú gbogbo wàhálà lé ayé agbẹ́kọ́ àháǹgẹ̀ ayọ́kùnú gbèsè ayé wa ayọ́kùnú gbàgbọ́ wa ayọ́kùnú ròrí wa ayọ́kùnú sí wa kó náà tó fẹ́ káyọ́kù lẹ́nu alọ́kan láìpẹ́ yìí wọ́n ló lórí àwọn mùsùlùmí kan ní wọ́n wá ní kọ́ àdírẹ́sì àwọn èèyàn ó ní ẹ má sọ̀rọ̀ ṣẹ̀ríà yẹn mọ́ ẹ yọ ṣẹ̀ríà kó ń bẹ́ ẹ pè ní nǹkan míì ó ń rìn gbèrègbè kúfùrù ṣẹ̀ríà nínú Suratu Jáfíà ọlọ́ni thumma ja'alnaka ala shari'atin minal amri fattabi'ha ọlọ́láwà lágbèrè ànábì lórí ṣẹ̀ríà àti àwọn ọlọ́ni tẹ̀lé all option tí a bá fẹ́ jẹ́ mùsùlùmí kò lọ́pṣẹ̀ ṣẹ̀ríà tó bá yẹ pẹ́ ṣẹ̀ríà nú ọkàn àbí lórí ahẹ́ àbínú ṣe rẹ̀ kíṣẹ́ mùsùlùmí má asẹ́ni ọ̀nà fattabi'ha ó ní kọ́ mátẹ̀lé nǹkan mí orí òjíṣẹ́ Ọlọ́run asẹ́tọ́lọ́n pa fún ànábìnú bàbá bọ́nà kan jẹ́ sọmọ̀ ọ̀wọ́ ó ní gbogbo bí tí Ọlọ́run bá ti fi ahọ́n tó lè bá nàbí sọ̀rọ̀ lórí kọ́lọ̀ ọ̀tẹ̀lẹ̀ Ọlọ́run ó lánàbí kọ́ ló ń bá wí àwọn ọmọlẹ́yìn ni tó pé kò ní yẹ kò ní gúnlẹ̀ tẹ̀lé àṣẹ Ọlọ́run sọ àwọn ọmọlẹ́yìn ló ń bá wí tẹ́lẹ̀ mọ̀ pé mẹ́lẹ̀ Yorùbá náà wọ́n lẹ́yìn tí ọba ní bú ọmọ ọba rẹ̀ ní nǹkan jẹ ọmọ ìyá rẹ̀ ní ọkọ̀ gbá létí ẹnìkan ń bẹ bàbá àti ìyá ló pa yín pọ̀ ẹnìkan sì ń bẹ bá nìkan ló pa yín pọ̀ ẹ̀rẹ̀ ó wá fẹ́ fún ọmọ bàbá tó bàbá ló pa yín pọ̀ wọ́n lọ ọmọ ìyá bàbá rẹ̀ ọmọ ìyá bàbá rẹ̀ lọ́kọ̀ gbá létí nígbà bá ti fọ́ yín létí yọ́ sàlọ́ ni tọ́lọ bá pariwo máa nẹ́bí àwa ló pariwo má ọmọlẹ́yìn yìí fattabi'ha amru al-ilahi alladhi yufidu al-wujub àṣẹ Ọlọ́run ni tí ó ṣe compromise ọ̀ranyàn ni ká tẹ̀lé ṣẹ̀ríà ọ̀ranyàn ni ká gba ṣẹ̀ríà gbọ́ ọ̀ranyàn ni kí ọ̀rọ̀ ṣẹ̀ríà máa jáde lórí ahọ́n wa ọ̀ranyàn ni ká máa fi ẹka ara wa tẹ̀lé ṣẹ̀ríà Ọlọ́run l'option tó bá fẹ́ jẹ́ mùsùlùmí l'option ọgbọ́ yẹpẹrẹ rẹ̀ ọgbọ́ ọgbẹ́nu àtẹ́lù ọgbọ́ fi sí yẹyẹ Imam Muhammad Abdul Wahhab nígbàtí ń sọ̀rọ̀ nawaqidul Islam tí ń sọ̀rọ̀ nawaqidul Islam àwọn nǹkan tí máa ń ba Islam èèyàn jẹ́ tí èèyàn wà ní ayé tó kó mùsùlùmí lòun lọ́dọ̀ ọlọ́kẹ́ mùsùlùmá ó ní al-istihza bi shay'in mimma jaa bi Muhammad sallallahu alaihi wasallam ìfi nǹkankan sí yẹ̀yẹ́ ìwọ́ nǹkankan ilẹ̀ yẹpẹrẹ nǹkankan ní tánàbí mú wá bẹ́ẹ̀ náà ni ká tó gbà pé òfin kan ń bẹ nú ẹ̀ náà ni pé ká tó gbà pé òfin kan ń bẹ tó dáa bí ṣẹ̀ríà tàbí tó dáa ju ṣẹ̀ríà lọ àìsí mùsùlùmí má torí díẹ̀ nínú àwọn nǹkan tó fa wàhálà ó náà ni ìyẹ̀gẹ̀rẹ̀ wa adivate alirod agbúríkò ní ìlànà Ọlọ́run tó làkalẹ̀ fún wa a sì gbé ṣẹ̀ríà Ọlọ́run kọ́ wọ́n ní wàtẹ̀bùdílùhà bìlẹ̀kọ̀wà ní alìwàdìíyà alìjáhìrà àwọn apààrọ̀ ẹ̀ pẹ̀lú òfin àgbélẹ̀rọ òfin tàà fi agbárí kójọ tó kún fún àbòsí látòkèdélẹ̀ wọ́n náà kan legislator ẹ̀yìn náà ẹ̀rí ọlọ́ọ̀bá Allah ní Suratu Jáfíà láyà tí a ń ká lọ yẹ tẹ bá rí bọ́lọ̀ ṣe sọ̀rọ̀ wọn ọlọ́ni agbárí ni wọ́n ha agbárí àwọn alágbárí
Jáfíà láti àyà 18 sẹ́yà 20 ẹgbọ́n tọ́nà bá sọ. Ọlọ́ni thumma ja'alnaka ala shari'atin minal amri awalagbèrè ànábì lérí ṣẹ̀rẹ́ àkàsẹ̀wọ̀lọ́wọ́ bá ní fattabi'ha oníkọ́ tẹ̀lé wala tattabi'ha walladhina la ya'lamun. Ọlọ́ni máa tẹ̀lé fẹ́ẹ̀nú àwọn èèyàn tí wọ́n máa kankan. Gbogbo òfin ìbá yí àtọ̀ sí ṣẹ̀rẹ́ ọlọ́gbẹ́ àwa nas ìfẹ́nú àwọn èèyàn. Àwa I think, I view. Àbíkíní mẹ́mẹ́. Yàmá ní àṣò mìíràn sọ assembly, kí ní gbélé lórí. Ara, àwa, ìròrí, ìfẹ́nú àwọn èèyàn, ìní lòfin. Ọlọ́mọ tẹ̀lé mọ́, ọlọ́wọ́ ní alladhina la ya'lamun àti ọmọ kankan. Lọ ní ignorance ni wọ́n mọ́ kankan. Ọlọ́run lè mọ̀ fún wa náfà Allahu anil ilm. Ọlọ́run wọn mọ́ kankan ẹ̀rì. Ọlọ́run innahu la yughnu anka minallahi shay'an. Ọlọ́run tẹ́ bá wá sí bẹ́ẹ̀rẹ̀ ànábì tó bá lọ tẹ̀lẹ́fẹ́ ẹnu àwọn èèyàn tó fi wá báwọ Ọlọ́run bó bá níwájú Ọlọ́run wọn lè rọ̀ ẹ́ lọ́rọ̀, wọn lè gbẹ́lẹ̀ lọ́wọ́ síkún Ọlọ́run ẹ̀rì. Wọ́n na zọlìmínà bá ní wọ́n lè yọ pàdé. Ọlọ́láwọn alábòsí ni wọ́n o. Àwọn tí a ń ṣòfin lẹ́yìn òfin Ọlọ́run alábòsí ni wọ́n. Ó sì lálábòsí ọ̀rẹ́ ayò ara wọn ni òfin tí ó fẹ́ fọ́ wọn ni wọ́n ní sòfin tí ó agẹ́sì wọn. Ẹ wo gbogbo ìjánsẹ lórí ayé olówó agẹ́sì wọn. Kò sí. Ọlọ́ni ọ̀rẹ́ ayò ni. Wọ́n ni wọ́n fóòtì fáwọn senators wọ́n gbọ́ ní irú mọ́tò báyìí, wọ́n gbọ́ nílẹ̀ mi báyìí, bẹ́ẹ̀sẹ̀ máa gbọ́nù Ọlọ́run wá ní wallahu walil muttaqin. Òun Ọlọ́run bá ní ọ̀rẹ́ ayò àwọn olùpayọ́ náà. Hadha basarun linnas. Ọlọ́run láàsílẹ̀ ní àríwòye fọ́mọ̀ ẹ̀dẹ́nìyà. Wàhúdà náà mà ní wàrá àmánú ní kó mi yóò kìnnà kọ máa wà fún àwọn ìjọ tí a bá ma màdájú ń pọ̀ lọ. Tó ìdí ilé inú sọ yí pé manhajullah oná ń pè ní wa bayanu khutta alladhi rasamahu Allah fi kitabil aziz liyasira alayha ibadu lil mu'minun fi jami umurihim ad-diniyya wa dunyawiyya hatta yas'adu fi dunya wal akhirah. Wọ́n ní kíní jẹ́ ìlànà Ọlọ́run, wọ́n lò náà khutta plan, al-khuttatu al-ilahiyya, plan Ọlọ́run tí Ọlọ́run gbé kalẹ̀ ní Al-Qur'ani Karim kí àwọn ẹrú rẹ̀ tí a gbàgbọ́ kí a lè tọ ìlànà yẹn fi umurihim ad-diniyya lórí gbogbo àlámàrí ẹ̀sìn wọn, wa dunyawiyya àti gbogbo àlámàrí ilé ayé wọn, hatta yas'adu tí wọ́n fi ṣoríire fi dunya wal akhirah láyé àtọ̀run. O náà sí ní ìlànà Ọlọ́run kan ṣoṣo tó lè fọ orí ilẹ̀ mọ́ kó gbogbo jágajàga ní gbogbo ààyè ní gbogbo àsìkò tó pé náà ni ìbásọ̀rọ̀ Ọlọ́run Al-Qur'an wọ́n fi bọ́mọ̀ ẹ̀dẹ́yàn sọ̀rọ̀ tó sì kò sí gbogbo nǹkan látòkèdélẹ̀ lẹ́fì rí àwọn àyà tọ́lọ̀ọba àlékọ́ lákó àwọn ọ̀rọ̀ ìsìn pọ̀. Ẹ wo Suratu Taha látàyà 123 sí 127 ọlọ́rin rí ànábí Ádámà ìmá lórí ilẹ̀ ayé ọ̀nà mẹ́mí ọlọ́mbà abẹ́ ẹ ń bá tẹ̀lé ọ̀nà máa mi kò ní sọnù ní sórí ìbúrú ẹ ń bá kọjú sọ́rọ̀ ọ̀nà máa mi ọ bẹ̀rẹ̀ ẹnu òsèmí ìlàhìlú lọ́mà sí láyé ní ọba kú wá tó dé sàárè ìsèmí ìlàhìlú tó bá dé àlìká máa wà gbèdè ní afọ́jú
àwọn ìrọ̀ Ọlọ́run bá kí ló tó gbé ní láfọ́jú mórí ní láyé ọlọ́bẹ̀ẹ́ ni ń gbọ́ ọ̀rọ̀ àwọn Ọlọ́run wá bẹ́ ọkọ̀ tí sọ pàtì lé ní àwọn náà dẹni ìgbàgbọ́ dẹni pàtì irú ẹ̀sọ́ tá sọ fún ẹ̀ lásìkò ìjọba ẹni tí bá ń kọjá àlà tí ń náà àpà tí ọgbọ́n náà bá rẹ̀ gbọ́ àti pé ìyà lè kí á má ìyà Ọlọ́run bá ìyà tó tóbi ní ìyà gbére sí ni Suratu Taha 123-127 ẹ̀rì ìyàbára rẹ̀ lápẹ̀ kó sí wàhálà àtàkó sí tó lórí gbogbo nǹkan ló léètò fún lórí ìlànà bá sí gbọ́nà ọba gbọ́ ó léètò fún bá sí sin Ọlọ́run ó léètò fún bá sí hùwà ó léètò fún bá sí kẹ́kọ̀ọ́ ó léètò fún bá sí wájẹ́ àmú ó léètò fún bá sí ṣèjọba ó léètò fún bá sí ṣòfin ó léètò fún bá sí dájọ́ ó léètò fún àtóyàwó níbùlà sí níbùlà sí lọ́kọ ó léètò fún ẹnìkan jáde láyé inú wa bóòlá sí sí ó léètò fún in tó kéré nù gbèsè ayé wa tó bí nù gbèsè ó léètò fún tọ́lọ ti pè kalẹ̀ táwọn kan ti lórí kìí ṣe tuntun kìí so wọn àgbọ́rí ṣùgbọ́n ìyàbàrá dé wà bọ́mọ̀ ẹ̀dẹ́ nìyàn ìgbàtí zẹ́dùkútù rahimahullah tó fẹ́ comment lórí kí ló bí abú sórí ilẹ̀ ayé tàbálọ ovízi lálẹ́ Qur'an fọ́lọ́n 1 ojú 52 ẹgbọ́n tó sọ ní ẹ̀rì ó ní rasul fasad fil ard ó ní tó jẹ́ olórí ìbàjẹ́ lórí ilẹ̀ ayé olórí aburú lórí ilẹ̀ ayé tẹ́bà pé kí ló fa burú ayé ó ní tó fa wàhálà ilẹ̀ ayé pọ̀ òsùnmọ́ tó jẹ́ ráṣù ẹ̀ tó jẹ́ orí ẹ̀ ó ní wà lè hídà ànìmọ́ni àjìlá òun náà ni yàbára ìgúnrí ìkẹgbẹ́ sí ìlànà Ọlọ́run alladhi ikhtarahu tí ó sàlẹ́sà fún wa lè yá àkúmà àyádà lè bashar láìpẹ́ kọ́ máa sì dájọ́ lórí gbèsè ayọ́ ọmọ ẹ̀dẹ́yàn wẹ́ ìsọ̀rífà kọ́ máa darí ọmọ ẹ̀dẹ́yàn lórí báyìí la fẹ́ kẹsẹ̀ báyìí la fẹ́ kẹsẹ̀ báyìí la kẹfẹ́sẹ̀ torí ẹni wọ́n fi wọ́n ni wá káàkiri inú Al-Qur'an Karim inú wọ́n ni oní Suratu Maida látàá 48-50 inú wọ́n ni Suratu Taha 123-126 inú wọ́n ni ẹ̀rì Suratu Araf aya 96 inú wọ́n ni Suratu Maida aya 66 ẹ̀rì gbogbo àwọn eléyìí wọ́n ni fún wa tàbá ń wá àbò tàà ń wá sí lórí ilẹ̀ ayé á padà sí di ìlànà Ọlọ́run á jẹ́ kọ́ lọ ń bá ní dá sí a ma consult ọ̀fẹ́sẹ̀ nǹkan báyìí bó lè sọ sí ní ká ṣe ìta fi ní bùkátà sí al-ulama ar-rabbaniyun àwọn àfẹ́ ní Ọlọ́run àwọn tí a mọ̀ Ọlọ́run a ma consult wọn gbátà àbá ma ẹjọ́ ọ̀fẹ́sẹ̀ nǹkan báyìí kí lẹ́sìn mi sọ níbi ọba tí ń padà sọ́dọ̀ Ọlọ́run yẹ̀padà ọmọdé ẹnìkọ̀ individual bá padà sọ́dọ̀ Ọlọ́run yẹ̀padà àdébà family bá padà sọ́dọ̀ Ọlọ́run ìwàdà àdébà ìlú ló bá padà sọ́dọ̀ Ọlọ́run ayé náà bá padà sọ́dọ̀ ìlú àdébà bàbá sí jìnà sí Ọlọ́run bá sí bẹ́ẹ̀ láti rí nìra sí ẹwáyé lẹ́ni ìfọ̀kànbalẹ̀ ká sùn àsùnpíye níbi ọ wà kí lórí ilé ayé ní a bá ti lo ẹ̀sìn olówà ẹlòmíṣẹ́ Europe America fọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀bẹ́ bí ìrìtàjẹ́ ń bẹ́ lọ láàrin 1 minute wọ́n report crime rárá l'Amẹ́ríkà wọ́n report crime to the 100 within 1 minute tó lè wọ́n títí lásán tó òtútù mọ́ ọkọ̀ àpọ̀ báyìí ó gbúrò bọ́ni ẹlẹ́wà ánú mátò ẹnìkó dé ilé ayé ti sú ó sì ń pa àyàn lọ́ntí ẹnu ẹlẹ́wà ní oúnjẹ ẹ ma gbọ́ ní time to time wọ́n mọ̀ report insecurity nílẹ̀ pẹ̀lú Amẹ́ríkà yẹn
ilé ayé kámẹ́rà wọ́n ní fọkànbalẹ̀ sẹ́mí ìlà ìlú náà ni wọ́n ń ṣe torí pé tí jẹ́ fọkànbalẹ̀ ò sí àwọn tàbá láǹfààní láti kàwé bá Qurtubi kan tó pè ní al-iman wal-hayat ìgbàgbọ́ àti ìṣẹ̀mí ìgbàgbọ́ àti ìṣẹ̀mí ipa wo ni ìgbàgbọ́ kónú ìṣẹ̀mí ọmọnìyàn ó láwọn kan bẹ láyé lọ́bàá ní àwọn kan bẹ láyé lẹ́ni kájẹ káàmù ẹsẹ wàhálà fún wọn ṣùgbọ́n wọn lè sùn láì drọ́gì wọn wọ́n lo oògùn fún àmì àfún alábẹ́ wọn tó sùn ẹni a drọ́gì kó tó sùn oríwó ní bẹ́ẹ̀bẹ̀ kódà kọ máa láwọ́ yìí bàbá ní tẹ́lẹ̀ bí wípé àwọn kan bẹ lè ní èyàn ńláńlá lẹ́ máa wò wọn kódà olórí ayé ni wọ́n ṣùgbọ́n wọn ní fọkànbalẹ̀ kan tó tẹ́ pé irú ìgbádùn tẹ́yìn mú mi ní tẹ́ gbọ́lọ́n bá gbọ́ tẹ́yìn gbádùn kódà kẹ́ mọ́ mú gàrí tí a bá mọ́ rú ìgbádùn yẹn ni tí a bá mọ́ tẹ́yìn ẹjọ́ ẹni wọ́n bá sọ pé kí wọ́n pa kí wọ́n láyé kí wọ́n mú àdùn ẹ kó lára tí kí wọ́n fi sára wọn bàbá fún wa ní àpèjúwe Sweden ìlú kan lórí ilẹ̀ ayé nígbà bàbá kọ̀wé yẹn ìwé yẹn ti pẹ́ dẹ́ o ti fẹ́ tó 40 years o bọ́gbà tí àwọn òpèsè àwọn ará Sweden wọ́n ní kò sí orí ilẹ̀ ayé níjọ́ náà lọ́wọ́ pẹ̀lú sọ tẹ̀níyò tí ìjọba tó ti mójútó aráàlú bí Sweden níjọ́ náà lọ wọ́n ní òfin wọn ni pé tí obìnrin bá ti lóyún ìjọba ní ó tẹ́kì rẹ̀ kó bí kàmọ́ hospital ni kò sí 1 naira tí bàbọ̀ mọ́ ọ̀nà gbogbo hospital ọlọ pátá tí ó fi bímọ ìjọba ni tó bá bímọ tán tí wọ́n fi di child hospital ìjọba ni owó tí ó pè láti gbà náà lọ́bọ́ ti máa gbowó ìyá ń gbà bàbá ń gbà ọmọ ń gbà bàbá sí mọ́tò ti bẹ́ẹ̀ ìṣòwò kan balẹ̀ wọ́n ní ìlú tí a ti ń kọ mẹ́tí suicide bá ń fẹ́ para wọn kò sí tọ́pọ̀ tó Sweden wọ́n pẹ́ta àti wọ́n mọ̀ yí pé àṣẹ yòyìn ilé ayé ò lè fún ìrìn fọ́kànbalẹ̀ kò lè guarantee security fún wa kò lè guarantee peace fún wa wọ́n ní wá di pé àwọn aráàlú ń para wọn akàbínúkú ilé ayé asú ajé amú kọ́ ló sú o ajé amú wa o ìsẹ̀mí ló sùn yẹ́ ìsẹ̀mí lè hayat mú gbàtọ̀ wá di pé ń para wọn káàkiri ìjọba wá kọ́ sẹ́ntà pé mo fẹ́ kú káàkiri àdúgbò gbẹgbẹgbẹ gbogbo local government sẹ́ntà kọ̀kan bẹ̀ yọ́ kan wọ́ ọbẹ̀ ni wọ́n bá ti wọ́ ọbẹ̀ ní ọkọ̀ fẹ́ kúnnù who spend form wà fẹ́lẹ̀ form your name your age ìlú ẹ̀ address ẹ̀ wà kọ ogun ẹ̀ wọ́n á bèèrè the purpose of ẹkù wọ́n á tó bèèrè in which way bàbá kọ́sẹ̀ ọ̀nà olóbẹ́ gbà kú ṣé kí wọ́n ń lo oògùn fún ẹ oògùn tí pa ní kọkàn mí wà máa kí ẹ àbí kí á yìnbọn fún ẹ wà máa kí ẹ àbí kí á gbé orí ẹ sí okùn kó pokùnso wà máa kẹ tàbí kí ọfọ́ kaná kọ́ ṣọ́kí ẹ kọ̀ọ̀kan gbé wà máa kẹ tàbí kí á gbé inú ẹjìnì kọ́ máa rúrú ilẹ̀ tó fi kú àwọn táìpù ikú yẹ pọ̀ mẹ́ fún ẹ ló mú kan wọ́n tó pé àwọn èèyàn rúrùn ládùúgbò àwọn èèyàn rúrùn láyíká kákú nílé ikú kò sí tó lẹ́fún ẹni fọ́kànbalẹ̀ ju Islam lọ ju ìgbàgbọ́ ní Ọlọ́run lọ ká tẹ̀lé Ọlọ́run bá dẹ́dà ká fi jẹ́gànjẹ̀gán lẹ̀ ìyẹn jẹ́ ìdí ẹlẹ́ẹ̀kejì inú ìdí tí ó jọ sáàbò lórí ilẹ̀ ayé lẹ́nìkọ̀ọ̀kan ni lẹ́bí lápapọ̀ ni al-irad àmọ́ni adìlá ilẹ̀kọ̀ wíìn ipa ìlànà Ọlọ́run bá tí' wa ta'tilu shari'atihi al-garra' ìpa ìlànà Ọlọ́run bá tí' wa ta'tilu shari'atihi al-garra' ìpa ìlànà Ọlọ́run bá tí' wa ta'tilu shari'atihi al-garra' ìpa ìlànà Ọlọ́run bá tí' wa ta'tilu shari'atihi al-garra' ìpa ìlànà Ọlọ́run bá tí' wa ta'tilu shari'atihi al-garra' ìpa ìlànà Ọlọ́run bá tí' wa ta'tilu shari'atihi al-garra' ìpa ìlànà Ọlọ́run bá tí' wa ta'tilu shari'atihi al-garra' ìpa ìlànà Ọlọ́run bá tí' wa ta'tilu shari'atihi al-garra' ìpa ìlànà Ọlọ́run bá tí' wa ta'tilu shari'atihi al-garra' ìpa ìlànà Ọlọ́run bá tí' wa ta'tilu shari'atihi al-garra' ìpa ìlànà Ọlọ́run bá tí' wa ta'tilu shari'atihi al-garra' ìpa ìlànà Ọlọ́run bá tí' wa ta'tilu shari'atihi al-garra' ìpa ìlànà Ọlọ́run bá tí' wa ta'tilu shari'atihi al
àti ìpa ṣẹ̀ríà Ọlọ́run bá ti وتبديلها بالقوانين والإيا الجاهرة àti ìpààrọ̀ òfin Ọlọ́run pẹ̀lú òfin ilé ayé, òfin àgbélẹ̀rọ, òfin àbòsí. Láti reality káfẹ́sù wọn ara wa, individual fi wọn rẹ̀ wò, family fi wọn rẹ̀ wò, ní our community, ní our country, ẹjẹ́ àyẹ̀wò. Ìyẹn ni ìdí ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ àwọn afẹ́sìn wa lọ́nà sọ pé fàfírù ila Allah, ẹ padà sọ́dọ̀ Ọlọ́run. Tẹ́ bá ń wá ààbò, tẹ́ ń wá security, ẹ jẹ́ á padà sọ́dọ̀ Ọlọ́run. Kò sí lè ká mọ Ọlọ́run lọ́lọ́run, ká gbọ́ Ọlọ́run gbọ́, ká tẹ̀lé fẹ̀ẹ́nú Ọlọ́run, kò jù bẹ́ẹ̀ lọ. Ká tọrọ àforíjì pẹ̀lú fúrẹ́sì bàjẹ́ wa. Allahu akbar.